ti bẹ̀rẹ̀ nìyẹn ẹ̀yin ló kàn àwa má ti bẹ̀rẹ̀ nìyẹn ijó ló kàn Micho Ade bẹ̀rẹ̀ nìyẹn àríyá ti bẹ̀rẹ̀ ẹ̀yin ló kàn kẹ́ máa gbẹ́sẹ̀ kí kọ̀ọ̀kan Micho Ade dé àríyá bẹ̀rẹ̀ nìyẹn ẹ máa gbẹ́sẹ̀ lọ kọ̀ọ̀kan. Micho Ade bẹ̀rẹ̀ nìyẹn ijó ló kàn Micho Ade bẹ̀rẹ̀ nìyẹn àtúlùdù Micho Ade bẹ̀rẹ̀ nìyẹn ambassador ìlú dẹ̀ ti yí padà ọ̀pọ̀ orin ti sún ìlú dẹ̀ ti ṣe igi o ọ̀pọ̀ orin ti sún bàálù orin ti fò ẹ̀yin bàbá ẹ̀ máa ti dùn tó rìn wá ẹ̀yin mọ́mì gbogbo ara kìkì ijó ni abilékọ adélébọ̀ àríyá ti bẹ̀rẹ̀ ẹ̀yin ọ̀dọ́ àríyá ti bẹ̀rẹ̀ ẹ̀rín ló kàn kẹ́ máa tú kẹ̀kẹ́ ìjó Micho Ade dé àríyá bẹ̀rẹ̀ nìyẹn ẹ máa fẹsẹ̀ lọ kọ̀ọ̀kan. Wálé promo bàbá mo kí ẹ Wálé làwà onítẹ̀mí èèyàn ti Micho Ade ẹ kú ọjọ́ mẹ́ta àjọṣe wa kò màmá ní ìbàjẹ́ wọn ẹ Wálé làwà bàbá promo èèyàn ti Micho Ade ìròyìn tèmi tìyẹn títí dọ̀jọ́ alẹ́ tí a bá ríra tó bá pọ́gún ọdún tí a bá ríra tó bá pọ́gbọ̀n oṣù báwo bá ti kú ṣe bí abùṣebùṣe Wálé promo bàbá promo Wálé làwà bàbá promo ìròyìn tèmi tìyẹ títí dọjọ́ alẹ́ o mélé gbàgbé ẹnìkan mi àtàtà o Wálé ti wá di méjì sọ́dẹ̀ mi nìkan ṣoṣo Wálé Ayẹni ẹ kú ọjọ́ mẹ́ta ọ̀kọ̀dá mi lọ́lá máa gbádùn ní tìyẹ bọ̀bọ́ mi ní ṣáínà ìròyìn tèmi tìyẹ ọmọ wọn ní Jẹ̀rọ Èkìtì Wálé ọmọ Ayẹni ọ̀rẹ́ tímọ́tímọ́ Francis Adéoyè ọ̀rẹ́ Francis Adéoyè ọmọ Micho Ade ọmọ Ṣìládé Wálé Ayẹni máa gbádùn ní tìyẹ èrò láti Ìbàdàn títí dé ìlú Ẹ̀fọ̀n ọmọ wọn ní Jẹ̀rọ Èkìtì ọjọ́ gbogbo bí ọdún ọkọ̀ Dámilọ́lá máa fi gbádùn sí ayọ̀ ẹ máa tú kẹ̀kẹ́ ìjó Micho Ade dé àríyá bẹ̀rẹ̀ nìyẹn ẹ máa gbẹ́sẹ̀ lọ kọ̀ọ̀kan. Micho Ade olórin ìdùnnú ti dé Micho Ade Micho Ade Micho Ade àìlèjó kó tún sẹ́yìn kó bá rí bẹ́ẹ̀ ijó ń bẹ lára mi. ẹ̀jẹ̀ ń tó. àní ijó ń bẹ lára mi. ẹ̀jẹ̀ ń tó. torí pé ìsinmi bá pọ̀ lápọ̀jù ó lè dà á rẹ̀ ijó ń bẹ lára mi. ẹ̀jẹ̀ ń tó.